ono womori subhana wa ta'ala anaika ono tunaune one okume lere ewa iwata azma kumar noto tawe de di siro babe semme agoka ene abeko ile ko anaika yani lere ka oyi o man gina orabe anaika oyi gina orabe oyo no do ze ko do na nwete anaika o na nwete ko do ka owo no o kokumi o ko do man na zete yake Dawe mono ohono dole jima daje ha abo maji ha ko donne aleten yere ka orihi azo ho ne sama ijori yana orazo dole ka abetezu beti ariye do ko were re ho do wanda ngode ama oku do wele ka abia na ka o mani chohan umeche awene dole ka abia no e wale mo ra re o do kokko bo abia na ka ora awe tete ahi o mani ya da he kokko apo ye le ki flower do mani jododo odiran no da wode o eku ododo na do yin mada o ododo no do su do jiwanyete Udana mane Jason wele udana anyi detu yenyan dao igi oju do so wanyate diere ine enwe wata kora ku ile la oyi ko no mo bona wa taala ono mo ya ka ono wo mo ri subhana wa taala anaika ono tona one okume yani enyina mo atona one horen Awe mono mewa we ni onu nyamufe ini ewa Allah subhanahu wa ta'ala akọ̀wé mọ̀láìka wa kọ̀mìdá tẹ́tínà kọ̀kọ́nà dájú stage olóòtú wà rọ̀mọ̀ kàtà lónà kàtà dóògbèrè ka ẹ̀fọ́ wà kọ̀ wà mẹ́ wọn wà kọ̀ wí ìbìtí wé ìrìnjì wà kọ̀ wà ìrọ̀tí wà ìrọ̀tí yà ní bá dẹ̀ dáfín kó wọ̀tẹ̀ dẹ̀nà ẹ̀mẹ́ kawara àyùkàtà Allah subhanahu wa ta'ala ọkùnkàtà nù mànìyàn lómorílẹ̀ mẹ́ka ní stage ọ̀tá náà ìka ààwẹ̀ mímbà dẹ̀ kó wọ́tín dáàfàn wọ̀ṣẹ́ ibẹ̀ tó wà ẹ máa kò mí lórí káyẹ̀ wọ́n kò kúrẹ́ ló tẹ́wọ́ ẹwà ó fi ní mẹ́ẹ̀ni ìdá ẹwọ́ rà àjàkákú ẹ̀wọ̀n ọ̀nà mọ́rí subhanahu wa ta'ala ọ̀nà sánà ìka òbí ọ̀nà mọ́rí ọ̀nà yọ́ yẹ dọ́nù kàtà ní lórí ka àbẹ̀rẹ̀ ọ̀nìmọ̀nìkọ̀wẹ̀ anáìka àpéjúwé ẹ̀họ́ rẹ̀ níka ìjórí rẹ̀ ọmọ rẹ̀ àzọ̀ dáàbí kí ẹ̀hẹ̀ ọmọ rẹ̀ dáàbí abẹ́nà dọ̀sùkú ẹ̀lẹ̀ ọmọ rẹ̀ abẹ́nà dẹ̀ẹ̀sù dẹ̀ máa ní rẹ̀ dọ̀mọ̀nìyà lẹ́nu àtàbí yẹ́sì ọ̀pẹ́pà yẹ́sì ọ̀yẹ́ yẹ́sì ọ̀yẹ́kọ̀fẹ́ fún rẹ̀ anáìka ọmọ náà ẹ̀rì mẹ́rẹ́rìnlẹ̀ hàn ẹ̀họ́nà yẹ́rìnlẹ̀ kayabara umeche ọ̀rẹ̀ anáìka yìí yá mẹ́rin náà dẹ̀ ṣe àtìtẹ́l ọ̀nà mẹ́rin níbi alayhi salatu wa salam anáìka ọ̀sìn náà lẹ̀ 50 years ọdí ẹ̀bá rẹ̀ wá ní àkàhẹ́ ọ̀sìn mú àti yára àmì èrò òbíkà ó mẹ́rẹ́ ọ̀nà lọ́kà ìdán ọ̀nà mẹ́rẹ́ ọ̀nà bọ́yá fúnmàn kàyẹ̀ ìyàrá ọ̀ ilé yẹn náìka ó yóò bẹ̀ ẹ̀rá wọ́n àwọn ojú ìrìnà lókù jẹ̀ yọ́sọ̀ yẹnu mọ́nú náà ìmẹ̀ iná ọ̀nà ẹ̀bẹ̀rẹ̀ asúmọ̀ǹkà umèrè ìlàìláyé dòdòdó àjẹ́ abẹ́ àjẹ́ dọ̀bẹ̀rẹ̀ rẹ̀ dọ̀bẹ̀rẹ̀ mẹ́rẹ́ fún ẹ̀rọ abẹ́ umẹ̀rẹ̀ iná ọ̀nà náà ẹ̀rẹ̀ àhọ́rẹ̀ náà ìkáyẹ̀ ilọ̀ ọkọ̀ àbáyà àdùnádùnà yẹ́ka ọ̀yẹ́ ní ẹ̀ẹ́ anáìká wà ní ọ̀nùmẹ̀ ọ̀nà ọ̀dọ́mọ̀sán náà wọ̀tàálà àpéjúwé lónìí ẹ̀wọ̀n ìwọ̀ta dọ́ṣọ̀ rẹ̀ àkòwé tó wà ní ọ̀ẹ́kọsẹ̀ lórí káyẹ̀ ojú àrùdé à àmẹ̀mọ́ wọn wọ́n ẹ̀ èhé ìràwùrẹ́ ayé ọ̀rẹ́ ètò ní gbogbo rẹ̀ ìkáwé pé ìràwùrẹ́ ẹ̀rọ àbẹ̀sọ̀ pẹ̀tẹ̀wẹ́ kúrò ẹ̀wọ̀n máa yẹ́ ní ìjọ́ àlẹ́bì ààrẹ
anlei ile ono na no me eni se ave ka e anu wonya amaika a na polo e o me bobi o mo ha do ko ko bi o mo ha we polo we be mo o do lo ri polo du we be ko o do nya te polo do we ni mo no we so ro ye o do ina e polo du we ko ta ta min al muhal dawam al hal ama awe la de erinye chirenwe ene ele onon devi aye deme ka orawa wo ele ko yo chireman dana ka azene chirenwe eni oyijo onon na ika ha be na albania anaika ata yani izo oyijo no dere ezo wa ira mu me godo na wo wa sha etete ehalaika bobe no dan ehalaika wala anyo bambo godon ehalaika ejo mori hawe mudeo dawe ine etetere doreka azenne bodo wenoro ere oganaika enenyi atozi anaika enema awele manaika azenne na manian eneye ene ezaila ka awere onon ere ahole na ikaye la roha tafiha ere ahole na ikaye aso kaye wa ba to woina ne ba wo kwawe ere anaye ayo la ne te kaye me tuzi ma no ere onobe onon ko mo sallallahu alaihi wasallam do kaye na be mere onon illa karakim ewa na ika o torisa do tu wo iruwe o ye mo no do kwete da rusen ọlọ́run lọ́kà ayé Abdullahi ibn Umar káyé ilẹ̀ ọlọ́run fi dúnlẹ̀ ka annaka gọ̀rí ilẹ̀ ọlọ́run afúnmọ̀nká ọ̀nà ìka ọlọ́gọ́ọ̀lẹ̀ àwọn àbẹ̀rẹ̀ sàbẹ̀ àríká ọ̀nà ìka àjọ́lẹ̀ ìpàdàbẹ̀ Abdullahi ibn Umar lára ìjórí ojú fọ́lá tàntàzẹ̀ sọ̀bá asuture ikawe kelele waida bata ijuwe kelele fala tantazir masaan asuture ikae orube tubika fa innal mauta yatuna baghtatan isana yesu gowe tuni dai kawa hure ni asigiri